Ocean, top draw, attention, Johnny Yeah.
onda minda ni me ni jaga fe na abaye wo babo na he odasi ife si je fon go ha wata bi ene chimi se so le fe be kamoko ne afole ka maye fomo bi e wa ese wo fomo bi ene wo ha wo na e ba bo ase bi ene ife si ya obo ye ntera kwa na ba ka bi ye kato koni adote okinto niji enyo sebe manje ekwe egbe lekela mo na efe wo fe ekumi metane bebe obo manso ko ba obo okonye ya protestation ko le alo ko le bagaji sale ko kaje alo gamajewi alo ni sepe we fe no yo mi eko be fe mo lo mi he wale yo o bi mo fe mo ni obo ke won ko pa no afe atamlu wo pe ona fe ni wo ma je mpese ke ni bi baba o ni ya no ye e stop re won pese mi saka ona police station ya bie saka ona jira ona ni bi stop baba o ni ma ti te fe ka e si wọ́n wọ̀ nyẹ fẹ́ nyẹ lé yẹ game ama afi sisi jeji gbo ọgbọ náà àbábọ̀ nǹkan ni mọ̀ wọ́n kẹjẹ mẹ́lẹ̀ kàṣí nìkan afi eko ìsáàkà wọn na police station ní ọbí ẹ̀ dẹ̀ ìsáàkà agbèrè náà wọ́n gbẹ̀jẹ̀gbẹ̀ ní ọbí ẹ̀ dẹ̀ fẹ́ ìsáàkà lẹ́mú akálọ̀kọ̀ọ́ta agbẹ̀rẹ̀ hù ọtí ẹ̀ ìsáàkà onye kwama bekuku omie kwama ojenje wamanja we digi palace emane ebi baba o dro odie eko be fe mo do ba wa nye kwa wa fe ne ka me ni bi ne fe sika wa bi ebra alo wa me nchire fe esi e ka no ya ni bi ne eko nye abano wo mimbi o fe mo ni obie ebi mo ko be eko be fe mo awa bana fe ni wo ogbon wo papa no afile wa ya hi ta no ma ni abra o